èló ni bàbá yẹn fẹ́ fún, èló ni bàbá yẹn fẹ́ fún bàbá yẹn jàre. So alájà jẹ́ kó yé mi pé ó ń lò wọ́n ní ẹbí yẹn ni, ó tún máa fi kó sára bàbá yẹn gan, tó ń lo bàbá yẹn ni pé bàbá yẹn gangan náà fi ṣògùn owó. Surprise yìí, ọkọ gangan náà ti fi ṣògùn owó, ó ń lo ọmọkùnrin yẹn ni, ó ń lò ní pé èló gangan ló fẹ́ fún máa yẹn, tẹ bá délé máa yẹn ẹ wò pé alájà ní àwọn ọmọ gbúrò máa yẹn kó wọn mọ̀ pé máa yẹn ló sọ irin ni máa yẹn ń ta owó tí wọ́n ta dárúkọ 100 million fún tó o pé àlè fóònù 100 million ṣé owó pààyàn fún mi ni mo fẹ́ fún 100 million ló ń fẹ́ lọ sí Saudi, ló ń fẹ́ fi ṣe àgbéfò gbogbo ẹ̀ máa lọ Saudi yìnyín ṣe àwọn iṣẹ́ bẹ́ẹ̀ yẹn mọ̀ níjà rẹ̀ ní lọ́rùn. Alájà ló sọ bẹ́ẹ̀ fún mi wípé ó ti lo bàbá yẹn gan pé bàbá yẹn fẹ́ ó ti lò nígbà tó kàn bẹ́ẹ̀ ni pé bàbá yẹn gan náà ló ṣiṣẹ́ wọ́n ní bó ṣe pé babaláwo tí wọ́n yẹn bá pè mí èló sà bẹ́ẹ̀ bá ní òkè àtọmọkùnrin yẹn àti ìyá wọn àti gbogbo wọn tó tá ká máa kó wọn bọ̀ sọ́dọ̀ àwọn kó wọn bọ̀ kẹ́ oyan ní wọn ò lè kó wọn wá. Àmọ́ gẹ́ẹ̀ kejì yẹn nǹkan fẹ́ wò pé ṣàtúnṣe sì wà nínú ọ̀rọ̀ yẹn tí wọ́n bá táwọn bá gbìyànjú sọ̀rọ̀ ẹ̀ bàbá yẹn ní kò ṣàtúnṣe ọkọ ní ọ̀rẹ́ o mo ti parí iṣẹ́ ẹ̀ pé bó ṣe wà yẹn ó máa gbẹkú ni ikọ́ yẹn náà ló máa pa ó máa gbẹkú ni gbẹkú kẹ́ ẹ̀yìn alájà bá ní ó mọ nǹkan tó ṣẹlẹ̀ wà lọ sílé yín wà lọ explain fún mi padà sílé ẹ̀ padà kó ló máa ṣe ìyàwó ọkọ ẹ̀ lọ kò sí nǹkan tó fẹ́ ṣe sí o ti wà sí tó wà nílẹ̀ the choice is yours. Wọ́n ní alájà ìrànlọ́wọ́ wọ́n lòun máa tó kú kẹ̀ ṣé wọ́n ní chọ́ọ̀chì àbúrò kì í lọ chọ́ọ̀chì ni máa lọ chọ́ọ̀chì kó ló máa gbàdúrà wọ́n máa lọ gbàdúrà náà ni ọ̀rọ̀ kìíní kò dé ọ̀dọ̀ àwọn oníkìlọ̀ orúkọ ẹ̀ wọ́n ló máa gbàdúrà ni àdúrà ló ń gba agbára kì í gbà àdúrà ló ń gba agbára kì í gbà ló máa gbàdúrà ni wọ́n sọ pé ok kò sí wàhálà ẹ ṣe ọdún ló bá fi lọ ìyẹ́kù lọ́rùn wọn àwọn tó ń mú wọn àtòun àtàlájà àtàwọn méjì àwọn gba kiri lọ gbogbo tó ń sọ yìí àwọn ẹbí òun gbogbo tó ń sọ yìí òun tí involve àwọn ẹbí òun involve wọn òun ò béèrè òun lọ́bẹ̀ mo ṣàgbà àwọn ọmọ wọn ṣe gbẹ ó ní àwọn lọ síbẹ̀ wọ́n wẹ̀ fáwọn wọn ní wọn ti fọwọ́ kan àwọn ẹ̀ ní wọn ti fọwọ́ kan wọn ó ní bọ́bọ́ ìlànà ìṣòro náà òun náà máa tó bàbá yẹn pé náà máa tó pé máa yẹn náà máa padà lé pé máa yẹn gan ó rí i pé ọmọ kékeré tó gírídì ni ọlọ́jọ́ ṣọlọ́jọ́ fún lóòótọ́ gbogbo ló ń sọ ọlọ́jọ́ ní gbogbo ó ti lò ó táàmì ò tí ì pè ní bàbá yẹn bá sọ bẹ́ẹ̀ alájà ní àwọn òfin get involved ní ọ̀rọ̀ yẹn pé máa yẹn báwọn ṣe máa yẹn ṣe yẹn kékeré téèyàn lè forí sọ àmọ́ àwọn sọ fún bàbá yẹn báyìí ní gbogbo fídíò tá a ṣe gbogbo kámẹ́rà tá a ṣe nínú ilé yẹn ìta ṣe mọ̀tà bàbá tá a wà nínú ọ̀dọ̀ bàbá yẹn a rí gbogbo ìta ṣe nínú ilé agbára yẹn kò sí nǹkan tó rí bẹ́ẹ̀ gbogbo ohun tí wọ́n sọ kò sí nǹkan kan tó rí bẹ́ẹ̀ ọ̀rí kankan gbọ̀kàn dúdú lọ rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ ni. àwọn bàbá yẹn ní kọ́fílẹ̀ má ṣe gbọ́n so àwọn apàdà police station àwọn ìpàdà sókèsì wọn bàbá yẹn náà àwọn sọ fún pé wo ọ̀dọ̀ àbá tó ń lọ yẹn wọ́n ti lù ẹ́ o wọ́n ti lù ẹ́ bàbá yẹn ò ṣoògùn kọ́kọ́ fún ẹ ìwọ gangan ni bàbá yẹn lò owó náà ò rí sí tí bàbá yẹn ṣe fún ẹ àmọ́ tó bá gbọ́n kó jáde sọ̀rọ̀ ara ẹ tó bá gbọ́n kó jáde sí ọ̀rọ̀ ara ẹ bí bẹ́ẹ̀ kọ́ ikú òjijì ló fi ń ṣeré yẹn nígbà wọn ṣe bí àdéhùn sọ bẹ́ẹ̀ fún mi àwọn á lọ onígbà tó bá pọ̀ díẹ̀ àwọn á lọ lé àwọn wọn mi wọn á rò wọn ní àwọn lọ síbẹ̀ bá wọn mi àwọn ọkọ̀ àwọn tẹ̀sí change yóò ti bá wọn change ilé yóò ti bá wọn ṣe gbẹ wọn mi ń gbé kí wọn láti jọ ẹ má sunkún kankan òun ò rógun ẹkún tòun ajá ní gbogbo kéènì ẹ má sunkún ọkọ lóhun lórí o òun ò rógun ẹkún tòun òun ò sì yá wèrè rí kí ló bábí amọ́ ṣe máa ṣe gẹ́lẹ́gẹ́lẹ́ ṣe ṣe yẹn àbí amọ́ ti yín sàndákì gbogbo fún yín ẹbí amọ́ ṣe máa ṣe nìyẹn ọmọ yín tẹ́ bínú yín mọ̀ bí nǹkan ṣe mọ̀ nǹkan tó ṣe fún
kí ni kan ó lóun wá ṣàlàyé bó ṣe lọ fún un ìyá òun ní kí ni kan ni kí ni kan bàtà ìtìwà rò mọ́ ṣé kò yẹ kẹ́ ẹ lọ bẹ̀ wọ́n sọ pé wọ́n prison ni wọ́n sọ pé wọ́n pé ti gbé káàkiri mímú ẹ̀dààmú gidi àbíamọ ní ẹ̀dààmú gidi wọ́n ti kọ́ ọmọ òun o ní àti sùn bó ṣe kọ́ ọmọ mi nìyẹn alájà ṣèwé fún wa bá ṣe gba Dubai lọ nìyẹn ó ní wà ní Dubai fún ọdún 6 ní ọdún 6 yẹn ni wọ́n ṣe wá ṣe ìwò táwọn ṣe wá wọ Canada lọ́dún 6 lọ fi gbé Dubai táwọn ọmọ ogun ti ń lọ sukúl bí táwọn ti wà ń bẹ alájà yẹn ò fún un lẹ̀ alájà yẹn ò kó wọn fún un lẹ̀ alájà yẹn dúró ti òun bí ni pé wọ́n ní the funny part of it pé alájà yóò bímọ wọn ò bímọ kankan kódà wọn ò lọ́kọ kò pé ọdún mélòó kan síra wọn làwọn gbọ́ pé kò tẹ̀sí pé lédi yẹn ò tí kù lédi yẹn ò tí kù bọ́ ọkọ òun ló ṣáájú lédi yẹn kù ọ̀dọ́kọ òun kú náà gbogbo ẹ̀ léraléra náà ni wọ́n ní lọ́dún 6 táwọn fi wà ní Dubai yẹn ìyá ọkọ òun náà kú bùdá Michael ní tiwọn báyìí bùdá yẹn igi náà ṣì lòdì sí tí wọ́n yìnbọn lù wọ́n igi ni bùdá Michael yẹn ṣì lòdì sí tí wọ́n yìnbọn lù wọ́n. ètò wá dùn àwọn jù ní pé ẹni tí ò bá wọn rà tó jẹ́ ń bẹ̀ òní last born obìnrin yẹn wọ́n ní ìyẹn náà kú ní ìyẹn àti ohun ìjẹ́ gbọ́wọ́ àìsàn kó gbogbo kú ni òun náà ní ó kẹ́ẹ̀dọ́kọ̀ rip alákẹ́rẹ́ rip kẹ̀ bá kọ̀ bùdá Michael bí wọ́n ti wá dá pé ó ti kú kódà ó lóun mọ̀ pọ̀ gbà tó kú wọ́n sọ fún òun náà ò lè wálé ká máa pè last express òun náà ò lè wálé ìyàwó yẹn dì sí ló ṣì wà láyé torí òun náà rìn àmọ́ bó ṣe wà láyé yẹn tẹ́ bá rí ẹni tó kó iṣẹ́ rẹ̀ ó sàn jùlọ ó gbẹ ikọ́ ọ̀fẹ́ yìí ni wọ́n ní tí kò ìbá mu láàrin ọdún ó tàbí tó kó ìbá máa ṣẹlẹ̀ sí tó bá mu báyìí á máa wúkọ́ tá máa pọ̀ ẹ̀jẹ̀ gidi ni á máa wúkọ́ tá máa pọ̀ ẹ̀jẹ̀ gidi ni níbi pé bírídì ibi tó bá dé ibi tí business yẹn tó bá dé ṣé àwọn ọ̀rọ̀ kan wà tí ó pé ní police station àti ṣan kò ṣeé sọ ní police station ẹ lè parí ẹ bẹ́ẹ̀ ẹ lè yanjú ẹ bẹ́ẹ̀ àwọn ọ̀rọ̀ yẹn ló ṣe sáwọn tó sọ pé ọgbọ́n yìí ò ń ṣe ń tẹ̀lé níbo tẹ bá gbé sí police station ó ní òun tó gbàgbé sáìdì nìkan nígbà tí tóun wá fi wọ́n lẹ̀ tó ń fi wọ́n lẹ̀ torí òun tí wọ́n ní wọ́n fi lẹ̀ pọ̀pọ̀ ìgbà tí wọ́n ní pé wọ́n wá fi lẹ̀ tí wọ́n sọ̀rọ̀ fún pé gbogbo yóò sọ ìkúsí táwọn fẹ́ fi ṣe wọ́n sọ pé máa yẹn mọ̀ yàn dókè so ẹ ti yanjú ẹ̀ dókè àwọn wá fún ní fóònù ẹ̀ ó lọ́gbọ̀n ṣe gbẹ̀ ó lọ́bẹ̀ ó wá sọ fún máa yẹn wípé nǹkan báyìí ó lọ sọ fún babaláwo yẹn pé àwọn kan báyìí tó wá ìgbà àwọn méjì báyìí pé ìyàwó òun ni wọ́n yẹ bàbá yẹn sọ pé wọn ò dẹ́rẹ́bíyẹ̀nsì ègéèsì òun gbogbo tó ń sọ ní agbára tó ò bá dé lágbára òun kò kí ń sọ̀rọ̀ wọn ò dẹ́rẹ́bíyẹ̀nsì àwọn ìdẹ́rí lóòótọ́ kò sí nǹkan tó rí plane bẹ́ẹ̀ wọ́n rí wá ń gbà tá a wọlé tó kí wa tó kí wa dáadáa wọ́n rí wá ń gbà yín wọn ò rí kankan ṣe sí nígbà táwọn dé ọ̀dọ̀ ní police station táwọn dé bẹ́ẹ̀ wọ́n ní táwọn sọ fún wọn pé nǹkan báyìí pé nìkan DPO ní there is nothing you can do about this issue it's a family issue mọ́mí wọn gan wọ́n ní stroke tó fi kú ní ìsinyìí báyìí lady yẹn ó ti kó sí duplex yẹn ìgbà tí sickness yẹn pọ̀ tó ta di ọ̀dà wọn yẹn ìta ló kù ní Michael wà bẹ́ẹ̀ Michael tí ó ti ṣé ẹ mọ̀ pé bọ̀bọ̀ yìí ló lọ tó ń kó lọ yìnbọn pa Michael nígbà tí Michael sọ pé òun máa lọ sọ̀rọ̀ wọn fún àwọn bloggers ọmọ agbọ́rọ̀ wọn nínú ọ̀dọ̀ ìbọn fún Michael ọlọ́run ló yọ Michael ní igi tó fi rìn ní sí so ní gbogbo family wọn ní sí èèyàn méjì ló kù gbogbo family wọn èèyàn méjì ló kù èyí ẹ̀gbọ́n tó jẹ́ tó ní ẹ̀gbọ́n tó ẹ̀gbọ́n náà bá sùn tó jẹ́ third born àti Michael tó jẹ́ second born last born wọn ló kù bí òun kù naturally ni o àdéhùn kò sọ̀rọ̀ ló kù sí o but last born wọn ló kù ọkọ òun náà kú but last born yẹn òun ti gbọ́ sickness tó fi kú ilé tí wọ́n gba wúùmù ẹ̀yẹn òun náà kú o ìtàn gba wúùmù ẹ̀yẹn ó kú Fẹ́mi tó jẹ́ first born tó lọ ṣògùn owó ó kú ìyá wọn ó kú last born ó kú so ní gbogbo family wọn ní ìsìn èèyàn méjì péré ló kù
èyí tí ó ṣe kí nìyẹn ó dẹ̀ ti dà ó ti marry òun pé wọ́n sọ pé òun náà padà bímọ ẹyọ kan bí nǹkan